A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ṣàlàáfíà lẹ́wà. Gẹ́gẹ́ bí èmi on Point by 2 ṣe wà lénìí. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ bá wa subscribe. Ẹ̀yin tẹ́ ti subscribe, thank you so much. Ẹ̀mí yóò gùn, ọwọ́ yóò ní kànsẹ̀lẹ̀ àpò. Ẹ ti gbọ́ nípa àìrórun sùn tó wá fa àìṣedéédé ọkùnrin. Ṣé ti gbọ́ nípa ẹ̀rí? Kí ẹ mọ́ rórun sùn kó wá fa àìṣedéédé pẹ̀lú Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ṣàlàáfíà lẹ́wà? Yes, mo wà lórí program. Oh. Kí fi ṣe program. Oh nene, kí fi ṣe program. Okay o. Ìyẹn náà dá. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Ìyẹn ò lè. Mo ti sọ fún ẹ dákun, ṣé à ní ọ̀rọ̀ mi tá máa sọ? Kò sí ọ̀rọ̀ mi tá máa sọ yàtọ̀ sí lálálálá. Tí ọkàn rò bá ti gbà, ọkàn ìyàwó yín kò gbà, ẹ filẹ̀ fisabilillah. Ẹ̀yin láìkí ẹ̀. Ẹ láìkí ẹ̀ kò kí ṣe gbogbo àbà. Ẹ lọ wo àwọn videos mi. Ẹ lọ wo àwọn videos mi lóríṣiríṣi láti sọ nípa ọ̀rọ̀ ọkọ àti ìyàwó pé kò kí ṣe everything máa ṣe missionary. Yes, pé that time nìyẹn. Tó ìyẹn náà ò fẹ́, mo ti sọ pé ẹ mọ̀ jẹ́ kéèyàn kan force yín. Ẹ fẹ́ lá kíní yìí, ẹ mọ̀ àbí ẹ fẹ́ bá èèyàn lá àbí kán bá yín lá. Ó ti bá yín ṣe lẹ́ẹ̀kan. Kò wá ṣe mọ́. Ó ní ẹ̀sìn ò gbà. Mo ní sùúrù. Àní túláàsì kọ́. Ṣé mi máa force ìyàwó yín? Ọmọ adáná. Ṣé mi máa force ìyàwó yín? Mi lè force ìyàwó yín. Ẹ mọ́ force obìnrin kankan o. Ẹ sì mọ́ force ọkùnrin kankan. Tí ó bá ti jẹ́ pé ó feel pé kò bá ẹ̀sìn mu, ó feel pé ẹni tó ti ń gbàdúrà, because ìhà tá a kọ sí Ọlọ́run ó yàtọ̀tọ̀. Àmọ́ ẹ jẹ́ kó mọ̀ nǹkan tí Ọlọ́run sọ nípa ọkọ àti ìyàwó nínú àlùkùránì. Ẹ jẹ́ kó mọ̀ nǹkan tí Ọlọ́run sọ nípa ọkọ àti ìyàwó nínú ẹsẹ̀ Bíbélì. Ó mọ gbogbo ẹ̀. Tó kí ló wá ń fẹ́? Ó ní kò òun ò like ẹ náà ni. Just okay. Òun ò like ẹ náà ni. Just husband and wife gbig get out. Bí wọ́n ṣe fi kọ́ ni. Èmi ò lè kọ́ yín. Àmọ́ ẹ listen and listen good. Ẹ listen and listen good. Ṣé ẹ ń gbọ́? Mo wà lórí program and àwọn èèyàn dẹ̀ ń gbọ́ báyìí. Alhamdulillah tí ti di topic ọ̀tọ̀ nìkan tó fẹ́ ṣe sọ tẹ́lẹ̀. Well, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣó yẹ yín bẹ́yìn. Tí ò bá ti gbà, ó ti ṣe rí, ẹ̀yin dẹ̀ nífẹ̀ẹ́ sí as ọkọ. Ó dẹ̀ mọ̀ pé tí wọ́n bá pe ọkọ, wọ́n pe ìyàwó tí ò dẹ̀ jẹ́ offense. Tó jẹ́ offense tàdé ti là fún yín pé Ọlọ́run sọ wípé nígbà nǹkan oṣù ni obìnrin wà available kẹ́ filẹ̀. Tó bá ṣe tán ẹ continue. Kò tẹ̀ kí n ṣe pé bóyá ti tiẹ̀ lẹ́fẹ́ lá, kó tẹ̀ mọ́ bá yín láti ti yín ni. Gbígbàdúà ni. Okay, kò sí problem. Ẹ jẹ́ wá kọ́ yín ní solution. Solution ni pé ẹ fẹ́ ìyàwó mi. Kò tún sówó ìyàwó. Okay, kí lẹ wá ń fẹ́ sọ? Okay. Ìta yẹn thrush ni o. Ìta yẹn cancer. Ẹ mọ̀ nǹkan tó ń pè ní olóbò ìyèrèpè. Nǹkan tó ń pè ní olóbò ìyèrèpè ó ní thrush. Ẹ bá ti fẹnu sọ pé láti ta, ẹ ti lá thrush nìyẹn o. Ẹ mọ̀ yes. Wọ́n bá yín là ń ta thrush. Ẹ ń báyàn náà là ń ta thrush. Mouth cancer. Ẹ ti gbọ́ ń pa ẹ̀. Torí pé kí ni? Àwọn ọmọ tó ní adé lórí tí wọ́n ń ṣe bẹ́yẹn, ẹ̀yin ní kọ́kọ́ lẹ wà ń bẹ̀. Ẹ wá obìnrin kẹ́ sanwó orí ẹ̀. Tó bá sì ṣe bẹ́ẹ̀, ẹ wá ọmọ ọ̀dọ̀. Yes, ẹ wá ọmọ ọ̀dọ̀ kẹ́ mọ́ train ẹ̀
as per ìyàwó to be ìyàwó yín ló ní fún àtẹlọ fífẹ́ ìyàwó mi ta nìyẹn ẹ wọ ọmọ ọ̀dọ̀ kẹ́ mọ sanwó iṣẹ́ rẹ̀ kẹ́ mọ ránṣẹ́ sí ìyá rẹ̀ kẹ́ mọ ránṣẹ́ sí bàbá rẹ̀ ẹ mọ tírèèni ẹ̀ tó wọ̀ sí ìyá pé ó máa dìyàwó yín nẹ́ẹ̀sì ìyàwó nígbà tó jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ ìyàwó yín sọ pé ò lè ṣe yes ìfà ẹ ti gbà kókò a ti fi ṣe program àánú mi ìporúkọ yín náà ok ó dàbọ̀ ẹ̀yin èèyàn mo ní mi fẹ́ sọ wọ́n ńlá mọ́ ọ̀rọ̀ líláìláì tí wàá tó gẹ ṣóyè ẹ jẹ́ ká wá nǹkan mi sí bẹ́ẹ̀ to be sincere ọkọ àtìyàwó là ń kọ́ ìwọ ìyàwó tí ọkọ ẹ bá sọ pé òun nífẹ̀ẹ́ sí pé kó mọ bá ń la ok ìwọ sọ pé ò fẹ́ alhamdulilayi ṣé ìwọ lè mọ bá ọkọ rẹ la ṣé ó lè mọ bá ọkọ rẹ la ìgbà tó sọ pé ọkọ rẹ sọ pé òun nífẹ̀ẹ́ sí àti mọ̀ ń la ṣé ó lè mọ bá òun nífẹ̀ẹ́ sí ṣé ó lè mọ bá la tó bá ti mọ̀ pé òun fẹ́ kán bẹ́ẹ̀ láti ẹ̀ ọkọ sì fẹ́ òun fẹ́ kó mọ bá ń láti tòun ó wá ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá sọ pé ò ṣe mọ́ ó wá stop kí ló dé fẹ́ pọkùnrin yẹn ni ṣé o fẹ́ pa ni solution náà ni pé kó lọ wá obìnrin tó gbọ́ràn sí lẹ́nu nítorí tó bá dé ọjọ́ ìgbéni àlùkìyọ́mà náà tá a bá sọ wípé ìbálòpọ̀ irú ìbálòpọ̀ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ló máa jẹ́ ẹ̀ṣẹ̀ yẹn jẹ́ kó wà lọ́rùn ẹ̀ náà ṣùgbọ́n wà nínú Quran verse kan pé feed ni obìnrin jẹ́ kí ọkùnrin wà pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run náà ni pé ẹ mọ́ fara ní ìyàwó yín lára mọ́ fara ní lára fi lẹ̀lẹ̀ wá obìnrin tó máa gbọ́rọ̀ sí ẹ lẹ́nu tó bá sì mọ̀ pé òun ní owó sàdáàkì nísìn wá ọmọ kékeré kan kó wá mọ̀ ṣe bí ọmọ ọ̀dọ̀ náà kó mọ̀ tírèèni ẹ̀ tó wọ́ sí ìyàwó kejì that is all ẹ mọ̀ ṣe ń ta o àwọn olóbò yèrè pé wà ń ta o ẹ bá fẹnu sí má trọ̀ṣì lẹ fẹnu sí o bẹ́ẹ̀ fẹnu sí because ẹ̀yin nìkan kọ́ lẹ máa fẹnu sí mọ́ fa wọ́n sí o ẹ̀yin nìkan kọ́ ṣóyè yín nǹkan tá à ń pè ní transmitted disease from one partner to the other kò jù bẹ́ẹ̀ lọ ara ṣe kalẹ̀ lẹ̀ ẹnu yín tẹ́ fi tìbọ̀ yẹn ẹnì kankan lẹ́ ń tìbọ̀ lẹ́ ń fayọ ẹnì kankan lẹ́ máa kókó síbẹ̀ ní obìnrin tó wà ń ta tí wọ́n ń ṣàn láì láti mọ̀ ṣe kínní yẹn but èyí tó dá ń bẹ̀ náà ni pé wọ́n mọ tó mọ̀ pé in the nearest future o fẹ́ fẹ́ wàá sì ṣe pé kó wọ́n mọ help ìyàwó rẹ̀ wàá sì mọ sanwó bàbá rẹ̀ owó ìyá rẹ̀ mọ take care responsibility ẹ̀ wà á ti mọ yín ìyàwó rẹ̀ lẹ́ẹ̀kan náà díẹ̀ díẹ̀ pé léyìí ìsìkọ́tò ìyàwó wà á ti jẹ́ kó understand pé àwọn irú kan tó fẹ́ yes ẹ̀kan tó bá fi lè otherwise ẹ bá tẹ sínú comment box àmọ́ ẹ mọ̀ ṣe ń ta ẹ mọ̀ là ń ta tìyàwó yín ni ẹni ká mọ̀ ńlá tí ọkọ yín náà ní kẹ́ mọ̀ ńlá tẹ bá nífẹ̀ẹ́ sí bye for now mi fẹ́ ṣe tọ́pìkì yìí mọ́ àwọn ni wọ́n tún gbé dé ọ̀tọ̀ nìkan tó fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ ká pàdé ní the next video.